gbogbo ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́ wa ẹ máa kú oríire káwọn ọ̀dọ́ wa lè bá iṣẹ́ ọba Gandhi bá ṣe àgbékalẹ̀ Sean Job Creation and Empowerment Committee lábẹ́ alága Chief Dr. AVM JB Adigun retired ìgbìmọ̀ àgbékalẹ̀ iṣẹ́ àti ìrónilágbára ti sọ tí wá sí àgbékalẹ̀ ìtàkùn ayélujára kan website níbi tí gbogbo àwọn ọ̀dọ́ tó bá ń wá iṣẹ́ yóò máa ju ìwé mò ń wáṣẹ́ wọn sí gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń wáṣẹ́ nílẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ lọ sórí ìkànnì ayélujára yìí www.ogbomosoempowerment.com.ng www.ogbomosoempowerment.com.ng níbẹ̀ ní kẹ́ máa CV yín sí bí àǹfààní bá ti ń yọjú ni wọ́n máa kàn sí oníkálukú wa ẹ gbìyànjú pé fóònù nọ́mbà yín àti email address yín wà nínú ìwé tẹ́ ẹ fi ń ṣọwọ́ sí orí ìkànnì ayélujára náà olùkéde Sean Job Creation and Empowerment Committee lábẹ́ alága Chief Dr. AVM JB Adigun retired Akogotile Ògbómọ̀ṣọ́ akọ̀wé ọ̀gbẹ́ni Arẹ̀mú Olúṣẹ́gun Kuti ASK. ìlú wa ọ̀wọ́n Ògbómọ̀ṣọ́ ajílété pọ́ndogun àyàkókò nà kí ajímú tábà ogun wọn lè lẹ́yìn lára iwájú Ògbómọ̀ṣọ́ ajílété pọ́ndogun bọ́n bá ṣẹ̀ wọ́n níta bọ́ndílé wọn rò fẹ́ búra wọn rò fóògùn mo kì í kú dédé àsìkò yìí o níbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáyé orúkọ mi ní Sọjí Abíọ́jẹ́là mo kí bá mi tó gbé tó Ògbómọ̀ṣọ́ la wà kalẹ̀ Chief Dr. AVM JB Adigun retired akọgun ti gbogbo lè Ògbómọ̀ṣọ́ ààrẹ fún ODDA káàkiri àgbáyé chairman fún Sean Job Creation Empowerment Committee àwọn náà láláṣẹ Ayọ̀ká Foundation àdúpẹ́ ìwájúwájú lójúgbóngbé àmọ́ tẹ̀wájú mọ́ mi ẹlí ńkọ́ ẹ kú tọ́jú bá mi o. mo kí Adékúnlé Olúṣẹ́gun Adéyẹmí ọjọ́ kìíní oṣù karùn-ún ọjọ́ bí wọn nu Thursday tó kọjá bá mi Àjàní Jacob Adékúnlé ọjọ́ kejì lọ́jọ́ ìbí tiwọn mo dúpẹ́ o ẹ jẹ́ máa kí Àrẹ̀mú Olúṣẹ́gun Kuti ASK yẹn kúkúrú tí pẹ̀rin tó gùn ránṣẹ́ oníṣòkòtò péńpé tìṣẹ̀lẹ̀wẹ̀ torí ẹ̀rẹ́ alágbẹ̀dẹ ń sàlẹ̀ ọ̀rá bá mẹ́kẹ́ gbọ́mọ́ mi lé wọn adúpẹ́ orúkọ mi ní Sọjí Abíọ́jẹ́là àyàngbádé ń bẹ́ńlẹ̀ agbára Ọpẹ́yẹmí wàǹdé kámẹ́rà pẹ̀lú gbàkejì rẹ̀ Treasure Abíọ́jẹ́là wọ́n wà ní ẹnu iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ ẹjọ́ sáré fún wa ní ìfọ̀rọ̀lédè yìí àwa tí a nífẹ̀ẹ́ sí àti gbin ọ̀pẹ tá a sì fẹ́ kẹ́kọ̀ọ́ nípa àti gbin ọ̀pẹ ìgbàlódé ọlọ́dún mẹ́rin tí so ọmọ mẹ́rìnlá odi mẹ́rìnlá ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ sí mẹ́rìndínlógún 15 to 16 odis tí ń so bẹ́ẹ̀ ni níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọ̀la láago mẹ́rin ni mo fẹ́ pàdé wa ní Parrot FM níbí ọ̀la láago mẹ́rin ní Parrot FM níbí ẹ jẹ́ ká pàdé láti fikùn lukùn láìpẹ́ títí next two weeks ọ̀pẹ́ ọ̀bàdé àti àgbọn sí ìlú Ògbómọ̀ṣọ́ ní Rẹ́bùtù àwa tí a nífẹ̀ẹ́ sí àti lọ sí bóyá NC ní Polytechnic ní tàbí University tó jẹ́ ti àwọn ọmọ ológun tertiary schools níbi tí wọ́n ti sanwó sùkúù iléèwé méje bẹ́ẹ̀ ni tuition free ni ẹ dákun ẹ̀yin tẹ́ bá níwọ̀n láti submit àwọn dọ́kúmẹ́ǹtì yín ẹ wá sí Parrot FM lọ́dọ̀ àwọn security wa mo ti gbé pálí kan síbẹ̀ tẹ́ ẹ bá lè lọ sí recreation ẹ wá sí Parrot FM lọ́dọ̀ àwọn security wa ẹ mú jam slip yín O level yín certificate of birth yín pẹ̀lú local government identification yín ó jẹ́ mẹ́rin ẹ lẹ̀ papọ̀ ẹ kó jọ sójú kan láìpẹ́ ẹ gbọ́ ìpè tí a pè yín fún ìfikùnlukùn ní recreation club adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ògbómọ̀ṣọ́ ìlú tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ ní ngbà kéré ìlú ìdá gan ó sì dá báyìí náà ṣùgbọ́n nǹkan kan wà tó dá ń gbà tí a ṣe mọ́ lónìí ó mú mi túlẹ̀ kan àwọn àgbààgbà ẹ̀yin tẹ́ bá wo fẹ́ sinimá ilẹ̀ ń sọkún mo kun orí mi ní funfun báláú ẹnìkan ni mo sì jẹ ẹni mo sì sì jẹ ń bẹ ní agbára àmọ́ kí mo sí àwọn jẹ sí ẹ wo sinimá ilẹ̀ ń sọkún ẹ wo mo kun tó fún bíi tiyín ni ẹ̀yin ni mo rí tí mo fi kun bẹ́ẹ̀ mo kun báláú ni tọ́ ẹ jẹ́ kí n tọ̀dọ̀ yín bẹ̀rẹ̀ ẹ bá ń kí ara lé ẹ dárúkọ yín fún wa kí wọ́n tó pe àwọn tó wà náà ní kọ̀ọ̀kan ọ̀yá bá mi. mo kí gbogbo àwọn ará ilé pé a kú ìsinmi òní o àdúpẹ́ a kú ọjọ́rọ̀ ẹ̀sà a kú bójú ọjọ́ ti rí àdúpẹ́ o àánú mọ̀ fọ̀n fún wa. àmì orúkọ yín. orúkọ mi ni Ebenezer Adébáyọ̀ Adékúnlé. tí gbogbo yẹn mọ̀ sí bàbá wọléwọlé. tí gbogbo èèyàn mọ̀ sí bàbá wọléwọlé. àdúpẹ́ tó ẹ̀yà lọ́kọ̀ kẹjẹ kásáré máa sọ̀rọ̀ wa lọ́kọ̀ orúkọ wa. orúkọ tèmi náà ni Ọlátẹ́jú Sanjọ́. ẹ jẹ́ ká súnmọ́ wọn Ọlátẹ́jú Sanjọ́ àbí ẹ̀yin náà jó sì sẹ́ local government wọ́n ti yín. oríire lẹ́wà á sọ oríire o
ọ̀yá mami. Adéọlá Abọ́sẹ̀dé Ọ̀dẹ́jọbí lórúkọ tèmi. Ọ̀dẹ́jọbí ẹ ṣeun local government wo nu. Ògoolúwa. Ògoolúwa ok. Oyèkúnlé Abọ́sẹ̀dé Ọlájúmọ̀kẹ́ Ògbómọ̀ṣọ́ North local government. ok bá mi ọ̀yá ọ̀dọ̀ tí. ẹ káalẹ́ o Adépọ̀jù Adélọlá ok. Ògbómọ̀ṣọ́ South West SCDA. ok ẹ ṣeun the anointed. Oya. Orúkọ tèmi ni Johannu Oyètáyọ̀ Oyèkúnlé Oríire North LCDA. Oríire North adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo àwọn tó wá ìbá mi they are all serving staff àbí. bẹ́ẹ̀ni. ẹ̀yin ń kọ́ sáà sẹ́yìn náà sì ń sáàfù lọ́wọ́. mo sáàfù títí di. ẹ bá sún máìkì díẹ̀ sí. mo sáàfù títí di 2012. ok. mo pé ọdún márùndínlógójì lẹ́nu iṣẹ́ nígbà yẹn ni mo fi ẹ̀yìn tì lẹ́nu iṣẹ́ ìjọba. lẹ́fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba iṣẹ́ wo gan lẹ́ ń ṣe gan jẹ́ ká mọ̀ tẹ̀sí nígbà tẹ́ fẹ̀yìntì. iṣẹ́ òṣìṣẹ́ ìlera tí àwọn ènìyàn mọ̀ sí wọléwọlé. òṣìṣẹ́ ìlera táwọn èèyàn mọ̀ sí wọléwọlé. bẹ́ẹ̀ni. kí ló bí orúkọ wọléwọlé. nítorí pé iṣẹ́ tá à ń ṣe kì í ṣe iṣẹ́ tá a jókòó sínú ọ́fíìsì a ó mọ̀ lọ láti ojúlé dé ojúlé. nígbà wọn àbí. nígbà yẹn títí dìsín náà bó ti yé wà náà nìyẹn. bó ṣe wà náà ok. láti ojúlé dé ojúlé tí a ó mọ̀ kíyèsí àwọn ohun tí ó bá yẹ kí àwọn aráalé ó mójútó àwọn èyí tó wọ́n ṣe tí ọ̀dà tó èyí tí wọn ò ṣe tó yẹ kí wọn ó ṣe àwọn ohun tí a mọ̀ ń kíyèsí ní ìdí nìyí tó fi jẹ́ wípé a nílò láti lọ láti ojúlé dé ojúlé nítorí wípé ìmọ́tótó àdúgbò kọ̀ọ̀kan ó ṣe pàtàkì fún àwọn tó ń gbé àdúgbò àwọn náà ni ó sì mójútó àdúgbò wọn tàbí ilé wọn. ẹ̀yin ọkàn darí wọn ni. bẹ́ẹ̀ ni. ìmọ́tótó Ògbómọ̀ṣọ́ òun ni à ń gbéyẹ̀wò lọ́jọ́ tòní torí pé bẹ́ẹ̀ bá lọ káàkiri àwọn oríta kóríta ẹ máa gbọ́ àwọn òórùn burúkú à ń tibì kan bọ̀ lónìí ìyàwó mi ní òórùn yìí ó lè múyàn bí ẹ bá lóyún òórùn lè ṣẹ́ oyún mọ́yàn lára kọ́ ló ń ṣàánú olúwa rẹ̀ iṣẹ́ wọléwọlé nígbà kan báwo ló ṣe rí báwo ló ṣe rí ní ìsìn báyìí. iṣẹ́ wọléwọlé jẹ́ iṣẹ́ tí ó dára nígbà kan àwọn ènìyàn ní ìbẹ̀rù wọ́n sì máa ń páyà wọléwọlé. àwọn aráàlú nù àbí. bẹ́ẹ̀ ni nítorí wípé wọ́n rò wípé wọ́n ń bọ̀ wá ìbẹ̀rù yẹn kì í ṣe ìbẹ̀rù tìfẹ́ nígbà yẹn ṣùgbọ́n nígbà tí òye bẹ̀rẹ̀ sí yé àwọn èèyàn pé wọléwọlé ọ̀rẹ́ aráàlú ni àìṣe ọ̀tá aráàlú a rí i pé ìbẹ̀rù yẹn ń dínkù ṣùgbọ́n nítorí iṣẹ́ yẹn náà dáa títí dìsìn ṣùgbọ́n àwọn ohun kọ̀ọ̀kan wà tó mú kí iṣẹ́ yẹn ó mọ́ rọrùn láti ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí ìwòye tèmi. ṣé ohun tí a ń sọ ni wípé iṣẹ́ wọléwọlé ní ìsìn kò múnádóko tó ti gbà kan mọ́. bẹ́ẹ̀ ni nítorí ó sì ní àwọn ìdí tí ò jẹ́ kó múnádóko kì í ṣe pé àwọn òṣìṣẹ́ ò kójú òṣùwọ̀n. èmi ò rí àwọn òṣìṣẹ́ tí wọ́n máa ń jókòó tán máa ń rìn káàkiri ní ọ́fíìsì ní attendant bẹ́ẹ̀ abẹ́ẹ̀kọ́ lọ́fíìsì wọn ni níbi tá a ti kọ́ àwọn ẹlẹ́ran kú. ọ́fíìsì ti council kan nìyẹn. okay. ọ́fíìsì wà káàkiri ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ bí mi ò bá sí yóò tó ọ̀nà méjìlá àbí mẹ́tàlá tí ọ́fíìsì wọn wà àbí. tí ọ́fíìsì wọn wà gbogbo àwọn SCDA náà ló ní tiwọn ṣùgbọ́n bẹ́ẹ̀ tí mo ń rí wọn ká fi àtẹ́ndà ṣe àpẹẹrẹ bóyá àwọn méjì péré ni wọléwọlé tó wà ń bẹ̀. ẹ dákun ẹ tọrọ mu èmi máa ń rí tó àwọn bíi 15-20 gbà mí o tí wọn kò nu yúnífọ́ọ̀mù o wọn sì di hàn wọn lọ gétò yọ báyìí. bẹ́ẹ̀ ni nígbà tí àwa wà lẹ́nu iṣẹ́ mo rántí dáadáa pé ó kéré tán àsúnmọ́ mẹ́wàá
ní local government kọ̀ọ̀kan. nígbà tí mo ṣiṣẹ́ ní Ògbómọ̀ṣọ́ North. ẹ sì tún kéré ń gbà wọn. a sì tún kéré àpọ̀ mẹ́wàá. ó kéré tán àmì mo rántí pa tó mẹ́wàá. nígbà tẹ́ bá rí àwọn wọléwọlé tó pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n wá fún ẹ̀kọ́ láti gbáradì láti ṣe practical láti wò bí à ń ti ń ṣiṣẹ́ tó fi jẹ́ pé nígbà táwọn náà bá jáde wọ́n mọ̀ bí wọ́n ó ti ṣe wọ́n máa ń wà lára wa ṣùgbọ́n lónìí yìí àwọn tó tún kún wọn ni àwọn tó jẹ́ pé wọ́n jáde tí wọn ò ríṣẹ́ bẹ́ẹ̀ ni àwọn kan wà tí wọ́n jáde tí wọn ò ríṣẹ́ tó jẹ́ pé wọ́n lọ sí ọ́fíìsì yẹn wọ́n ran àwọn tó jẹ́ òṣìṣẹ́ lọ́wọ́. àwọn ò gbowó oṣù tí wọ́n àwọn ò gbowó oṣù wọ́n máa lọ ń kún àwọn tí ń gbowó oṣù lọ́wọ́. wọ́n ran àwọn tí ń kún àwọn owó oṣù àwọn tí ń gbowó oṣù lọ́wọ́ à ń pè wọ́n ní ad-hoc staff. so àwọn wọ̀nyí ni wọ́n lè rí tẹ́ fi rò wípé wọléwọlé pọ̀ nílẹ̀ Ògbómọ̀ṣọ́. ní kánsù tó bá ní wọléwọlé jù nísìn bóyá wọ́n ní 3 tàbí 4 ní kánsù tó bá ní wọléwọlé. ní kánsù kan báyìí. bẹ́ẹ̀ ni nítorí pé àti òṣìṣẹ́ ti dínkù pátápátá. ṣèjọba ní ọgbà yín ni àbẹ́yìn lẹ apply. ìjọba ni ò gba wọléwọlé. ẹ ń gbọ́ bùrọ̀ṣẹ̀ yìí Mákindé wọlé ẹ̀gbà wọn o. nítorí pé bí wọ́n ṣe ní local government lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò mọ̀ bóyá wọ́n ti gba wọléwọlé láìpẹ́ yìí ṣùgbọ́n ohun tí mo mọ̀ ni wípé bí ó bá fẹ́ tó year 2000 tàbí kó mọ̀ tó bẹ́ẹ̀ gan ni wọ́n ti gba tàbí 2008. 2008. bóyá ni wọ́n ti gba wọléwọlé. tá a bá sí. ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ni mi ò mọ Ìbàdàn o ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ yìí so a rí wípé ẹni tí wọ́n gbà ní 2008 òun gan ó ti fẹ́ di ọ̀gá so àwọn náà ni wọ́n jẹ́ bíi 2 mẹ́ta gbogbo bí àwa ṣe ń fẹ̀yìntì wọ́n gba ẹlòmíràn rọ́pò wọ́n gba ẹlòmíràn ìrẹ́rọ́pò wa. a jẹ́ pé ibi tá a fi sí báyìí nísìn ẹbí ìjọba wà ń bẹ̀ ẹ dákun ṣé state ní gbà yàn àbí local government. méjèèjì ni state máa ń gbà local government ń gbà ṣùgbọ́n kì í ṣe local government ni ó gbà à ń pè àwọn tí ó mójútó àwa òṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ council ní local government service commission Ọ̀yọ́ state local government service commission àwọn ló ń gba òṣìṣẹ́ sí council tó bá ti jẹ́ àwọn bí even bó bá jẹ́ òṣìṣẹ́ tí wọ́n ó gbà ní level 1 àwọn ni ó fún council láṣẹ wípé ẹ gba ẹni báyìí ẹ gba ẹni báyìí òṣìṣẹ́ level 1 to 6 wọ́n máa ń gbà wọ́n láti council ṣùgbọ́n level 7 lọ sókè àwọn local government service commission ló ń gbà wọ́n ní state civil service commission ló ń gbà wọ́n. àwọn méjèèjì báyà nísìnyí wọ́n fọwọ́ lẹ́rán wọn gbà kankan. mo gbọ́ nígbà tí wọ́n ń gba òṣìṣẹ́ lọ yìí wọ́n gba àwọn kan sí Ministry of Environment. ṣé wàá tìyàn sí gbòòrò ọmọ wọlé. ìgboro Ìbàdàn ni wọ́n ti ń ṣiṣẹ́. Olódùmarè Ògbómọ̀ṣọ́ ńkọ́. mi ò rò pé any of the Ministry of Environment staff bóyá ni wọ́n wà lÓgbómọ̀ṣọ́ mi ò rò bẹ́ẹ̀. a jẹ́ wípé ó yẹ ká pa ìrònú wa dà pé kì í ṣe pé àwọn wọléwọlé ni ọ̀fẹ́ ṣiṣẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ wa èébú tá à ń bú wọn ni pé wọ́n ó di hàn wọ́n lọ gétọ̀ yọ bẹ́ẹ̀ tí ó dùn mí ń di bí nǹkan míì ṣùgbọ́n a rí iṣẹ́ wọn. now ẹja fi hùn tẹ́gbẹ́ kan ìdọ̀tí tó ń lọ káàkiri l'Ógbómọ̀ṣọ́ ẹ lọ Takí ẹ lọ sóríta náírà ẹ lọ káàkiri ìsàlẹ̀ ọ̀rá ẹ mọ̀ rí ní sọtpútù tó o bá tẹ ọ̀rá mọ́lẹ̀ ń tẹ̀kùtẹ̀ lọ́wọ́ lọ́ba yìí ó lo pẹ̀fúmù kò ní kápá rẹ̀ tọ̀ bá mi kí ni ẹ̀bi aráàlú lórí ìdọ̀tí àdúgbò wa l'Ógbómọ̀ṣọ́. ẹ̀bi aráàlú wà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé ló yẹ kí wọ́n ní
ibi ilé ìgbọ̀nsẹ̀ tí wọn ò ní ọ̀pọ̀lọpọ̀ agboolé tí wọ́n nílé ìgbọ̀nsẹ̀ tẹ́lẹ̀ ilé ìgbọ̀nsẹ̀ tàtijọ́ ṣáláńgá ó ní wọ́n ń lò òmíì ti jìn òmíì ti kún wọn ò ọ̀pọ̀lọpọ̀ wa náà láti kọ́ family house wa sílẹ̀ tí a ò lọ ọbẹ̀ mọ́ so àyà sí kọ̀ọ̀kan wa àwọn tó ń gbé bẹ́ẹ̀ ntí tó wù kọ́ wọ́n máa ṣe kọ̀ọ̀kan wa now nígbà tí a tún wò ọ̀pọ̀lọpọ̀ ohun tí ibi tí ó yẹ kí àwọn ènìyàn ó dalẹ̀ sí kò sí bí ìdalẹ̀ sí. bẹ́ẹ̀ ni ta yóò pèsè yún. èyí tó yẹ kíjọba ó pèsè wà èyí tó yẹ kí àwọn aládàáni náà ó pèsè ó wà. ẹnì kọ̀ọ̀kan láàrin ìlú. bẹ́ẹ̀ ni àwọn aládàáni kọ̀ọ̀kan wà láàrin ìlú ṣùgbọ́n kò tiẹ̀ iṣẹ́ wọn náà ò múnádóko tó nítorí pé wọn ò ṣiṣẹ́ yẹn bó ti yẹ kí wọn ó ṣe. àbí wọn kẹ́kọ̀ọ́ ń parẹ́ ni. àwọn míì nínú àlè kì í ṣe pé wọn kẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ tàbí wọn ò kẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ nítorí wípé ẹni tí ó bá ṣe aládàáni gbọ́dọ̀ ní akọ́ṣẹ́mọṣẹ́ wọléwọlé àwọn private contractors yẹn wọ́n gbọ́dọ̀ gba akọ́ṣẹ́mọṣẹ́ wọléwọlé ọ̀pọ̀ wọn ni ọ̀gbà ọ̀pọ̀ wọn ni ọ̀wá gbà. àwọn ọmọ O level tí ò ti rí admission náà kó síbi iṣẹ́ o. so tí wọ́n bá gbà ẹnìyẹn ó mọ̀ bí ó ṣe mójútó tí ò ní jẹ́ pé wọ́n ó tún máa dá ìṣòro sílẹ̀ tí wọ́n bá kólẹ̀ ń bì kan ibi tí wọ́n lọ ń dà sí fún bí àpẹẹrẹ ní Ògbómọ̀ṣọ́ tí wá ń bí a rí i pé express lọ́pọ̀lọpọ̀ ń dalẹ̀ sí. a mú gbogbo wọn láìpẹ́ yìí. tí ó sì yẹ kí ó rí bẹ́ẹ̀. a mú wọn láìpẹ́ yìí. bí wọn bá kólẹ̀ láti gbòòrò láàrin gbòòrò. wọn ó tún dà sí express ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n sì ń dà sí yẹn náà ní ilé ti wà. tẹ bá dé ẹ̀yìn bíríìjì winners báyìí kò ṣeé kó. bí ilé òsì sí ń bẹ̀ gan àwọn tó ń kọjá kò pọ́n ìlú Ògbómọ̀ṣọ́ kò pọ́n lé ìdọ̀tí yẹn kò pọ́n ìlú wa lé so tí a bá ń rí ó máa ń ba ojú èèyàn jẹ́ kò mú inú èèyàn dùn ara àwọn nǹkan wọ̀nyí ni àkíyèsí mi. mo fẹ́ kí àwa táwọn sì wà lẹ́nu iṣẹ́ káwa mọ́mi ẹ̀ súnmọ́ tòsí ọkùnrin kan náà wà kí ni nǹkan tẹ́ ń retí lọ́dọ̀ aráàlú kí wọ́n ó ṣe láti jẹ́ kí Ògbómọ̀ṣọ́ kó mọ́ nẹ́gẹ́ sí i mò ń gbọ́ yín mọ́mi ẹ̀ súnmọ́ wa. ẹ ṣé olóòtú. yes ma. lára àwọn nǹkan tá à ń retí láti ọ̀dọ̀ àwọn aráàlú tí Ògbómọ̀ṣọ́ ó fi mọ́ tí ó sì fi dùn wò ó ni pé kí oníkálukú ní ibi ìdálẹ̀ sí kó sì ní àwọn private contractor tí ń gba ilẹ̀ tí wọ́n máa sanwó wọn fún tí wọ́n wàá máa gbé kì í ṣe pé ìtawà náà mọ̀ dà sójú àgbàrá kì í ṣe ìta mọ̀ sùn tá fi mọ̀ dá wàhálà lẹ̀ ládùúgbò kì í ṣe ìta gbé sínú mọ́tò tàbí orí ọ̀kadà tá a bá jáde á lọ jù àmọ́ ọlọ́mọ ẹ ṣe mà ẹ jẹ́ kọkùnrin kan ó mọ bọ̀ ẹ dákun àwọn ọkùnrin pọ̀ nbẹ kí lẹ̀ ń retí lọ́dọ̀ ìjọba ẹ má bú ìjọba wọn pẹ́ ẹ̀ ní bú ìjọba torí ìwà ní sanwó sí mi ẹ má bú wọn kí lẹ̀ ń retí. à ń retí wípé kíjọba kan tún tẹ̀síwájú láti gba òṣìṣẹ́ sí i. mo fẹ́ràn èdè yẹn kan tó tẹ̀síwájú. wọ́n ti ń gbà. wọ́n ti ń gbà. ṣùgbọ́n kò tí ì tó. kò tí ì tó. kan tó ràn wá lọ́wọ́ láti gbà sí i. kan gbà sí i. ẹ ṣeun ṣe ẹ gbọ́ bros Ṣèyí Mákindé mo pọ̀ ní bro ọ̀rẹ́ ọ̀gá mi ni ẹ dákun ẹ gba ayan sí o l'Ógbómọ̀ṣọ́ máa fún wa ní 50. ọkọ̀ ilẹ̀ bákan náà ọkọ̀ ilẹ̀ àtọkọ̀ṣẹ́ náà ọkọ̀ṣẹ́ ẹ̀yin ló bí elox tẹ́lẹ̀ gbé wa gbolé káàkiri. refuse fan àti beans tí wọ́n mọ táwọn ará ìlú lè da ilẹ̀ sí kéékèèké tí wọ́n dalẹ̀ sí ẹ̀yin ó sì máa kódà sínú van yẹn a mọ̀ kúrò tó yẹ kí a kò lọ. mo fẹ́ sójú òpó lẹ̀ àwa kan ń bẹ lẹ́yìn ẹ fẹ́ sọ̀rọ̀ àbí ẹ má bọ̀ kí lẹ̀ ń retí. ẹ jẹ́ má fi pé mo lè bá wọn sọ. ẹ sọ lè jẹ́ kí n kọ́ gbọ́ ti gẹ́gẹ́ bí bàbá wa ti sọ à ń retí pé nílùú Ògbómọ̀ṣọ́ kí ibi tí a mọ̀ da ilẹ̀ sí tẹ́ bá ti kókó láàrin ìlú wà
lọ́wọ́lọ́wọ́ báyìí ibi tí wọ́n ń dà sí wàhálà ni ó sì tó ń dálẹ̀ fún wa so ibi tí a ti lè mójútó tá a ti lè ṣe sorting tá a sì ti lè ṣe final bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì fún wa láti ní bákan náà ó yẹ kí ìjọba kan ràn wá lọ́wọ́ láti mójútó ibi tí a ó mọ̀ sin àwọn ènìyàn sí. àwọn òkú bẹ́ẹ̀ ni sáwọn òkú bí wèrè tí ń kúrò ní ìgboro cemetery ta ní lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti kún bẹ́ẹ̀ ni méjèèjì ta nínú ìgboro Ògbómọ̀ṣọ́ tó jẹ́ tìjọba ó ti kún ṣe é gbọ́ bùrọ̀ṣẹ̀ yìí Mákindé ẹ ràn wá lọ́wọ́ bá mi fi kún. àwọn alága local government wọ́n sì tún ní ojúṣe mo mọ̀ pé wọ́n ó gba ìyọ̀ǹda látọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ ni ṣe rí ọ̀rọ̀ ibi tá à ń dalẹ̀ síhun mo fẹ́ emphasize ẹ̀ kí wọ́n ó gbìyànjú láti wá ibì kan àwọn èèyàn náà gbọ́dọ̀ ṣe àwọn tó aráàlú gbọ́dọ̀ ṣetán láti yọ̀ǹda lẹ̀ tíjọba ó gbà tí wọ́n wà mọ́ dalẹ̀ sí balẹ̀ kan àbí kábíyèsí ó bù wá nílẹ̀ tí ò sì ní súnmọ́ nù lù mọ́ then kí gẹ́gẹ́ bí a ti sọ ṣe rí àwọn ojúṣe àwọn aráàlú gbọ́dọ̀ mọ̀ pé ìtọ́jú àyíká àwọn ni ó jèrè rẹ̀ bí mo ṣe wà ń bí nísìn tí mo bá ní mo fẹ́ tọ́jú àyíká mi kí ló wà ní àyíká mi bí mo ṣe wà yìí aṣọ tí mo wà yìí ọ̀kan nu atẹ́gùn téèyàn ò fojú rí tó wà ní àyíká mi tó bá lọ ní bacteria ọ̀kan nìyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tébù tó wà níwájú mi mo gbọ́dọ̀ wọ́nà gbogbo àwọn nǹkan téèyàn bá rí láyìíká èèyàn gbọ́dọ̀ ṣetán láti mójútó tí ò ní jẹ́ ìpalára fún irú ẹni bẹ́ẹ̀. àwọn èèyàn ń pè wọlé gan ni akọgun ní kínkín ẹ kú iṣẹ́ o àdúpẹ́ lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ̀ ń dalẹ̀ sí ojú odò tó wá láti ẹ̀yìn Anglican lọ sí sukú orí òkè òun wọ́n ti fi ilẹ̀ di ibẹ̀ yẹn pa nísàlẹ̀ ọ̀dọ̀ àwọn wọléwọlé ibi parapọ̀ ń bì náà fìrìjàngbọ̀n ni odò ọ̀rágádà tàbá mú yín tàbá ti tì yín mọ́lé ẹ mọ̀ pé ìyá mi ti kú hello ẹ pè sí 07032880939 07032880939 wọ́n gbé kẹ̀kan àbí méjì Ògbómọ̀ṣọ́ bó o láṣẹ mọ́ negenege tí ìsàwọ̀ negenege bó o láṣẹ mọ́ negenege tí ìsàwọ̀ negenege dọ́tí negenege ń ti kọ̀lé ọ̀run bọ̀ wálé ayé 08061998459 ọ̀fọ̀ kọ́ mọ̀ ń pa àkọsórí ni hello ẹ ṣe ìyá mi o ẹ ṣeun ọmọ mi o ẹ ṣeun o ok tọ ẹ jẹ́ ká gbélé náà 08061998459 tí mo bá rí pé kan sí n ó gbé kí n tó máa lọ sí ilé tọ àti bẹ̀jọba ìjọba ti gbọ́ ti bẹ̀rẹ̀ àlù oúnjẹ káàlù náà gbọ́. hello ẹ ṣe orúkọ yín o. lẹ́yìn òyìnbó kan láti òkúrẹ́. ẹ ṣeun kí ni ọ̀rọ̀ yín kankan àsìkò tí lọ. ọ̀rọ̀ tèmi ni wípé kí wọ́n ní ìbẹ̀jọba tí wọ́n wá ti bá ọkọ̀ kí wọ́n wá ọkọ̀ tí ọmọ rìn láàrin tó láwọn èèyàn orí fi dalẹ̀ sí níjẹ́ wọ́n dalẹ̀ sójú kọ́tà tójò bá wá ti rọ̀ gbogbo ìyọ́ wà rọ́ọ̀fù ẹ kú ètò. ẹ̀yin náà lè ṣètò ládùúgbò yín gbogbo ẹ̀kọ́ níjọba àti sọ tìjọba ẹ jẹ́ káàánú ṣe ti ara wa dádì ọ̀rọ̀ káàdì ká tó mọ̀ lọlé. mo fẹ́ lu alága ìjọba àríwá lọ́gọ̀ ẹnu. àríwá náà sínú abẹ́ bẹ́ẹ̀ ni orúkọ wọn. Honorable George Ogunlade àwọn ojú odò bíi mélòó kan ní àìpẹ́ yìí ni wọ́n là á èyí tí mo mọ̀ dáadáa ni èyí tó wá láti
ọ̀nà àtẹ́ndà yẹn tó wá sí Odòoru tó fi dé orí bíríìjì níbi nepa ń bí wọ́n ṣiṣẹ́ ń bẹ̀ láìpẹ́ yìí mo gbọ́ pé wọ́n ṣiṣẹ́ ní Ọ̀gbẹ̀gún náà mo sì gbọ́ pé wọ́n tún lọ ń ṣiṣẹ́ ń bò mí. ẹ ṣeun adúpẹ́ o bá mi George mo lù wọ́n ní ọ̀gọ́ ẹnu. ẹ̀yin tó kù yòókù ńkọ́ ẹ ṣeun bá mi mo dúpẹ́ lọ́wọ́ yín orúkọ yín lẹ́ẹ̀kan sí afẹ́ máa lọ sílé. Ebenezer Adébáyọ̀ Adékúnlé ni orúkọ mi. a tó kàn sí yín láìpẹ́ ìgbà tí arákùnrin Bùrọ̀ṣì Mákindé bá ti ń ṣe tó yẹ kán ṣe a tó wá lù wọ́n lọ́gọ̀ ẹnu lórí àtẹ́gùn torí pé ọ̀rẹ́ akọgun ni wọ́n à ń sì sẹ́ndì fídíò sí ọ̀dọ̀ gọ́fúnà pé tọ̀ a fẹ̀sùn kàn wọ́n o àrò wọn abẹ wọn ni o àtọrọ àǹfààní o àtọrọ abẹ̀bẹ̀ mo kí àwọn Gbadé Ọpẹ́yẹmí mo kí Treasure Abíọ́jẹ́là ẹ ṣe gan lẹ́ẹ̀kan sí o ìyókù níjọ́ mẹ́jọ o àlàáfíà fún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ o.